Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Hello, Afis, ọwọ́ ẹ máa bọ̀. Ẹ̀sà, ó tẹ́lẹ̀ kọ lẹ́yìn náà kọ ẹ̀bọ́lẹ̀ ẹgbà bíi. Ẹ̀wọ̀n bọ́ ṣe tẹ̀gbẹ̀ wá akọ ibi. Thank you. Ẹ jọ ẹ pẹ̀lẹ́. A mọ̀ pé kò sóore fújì tẹ́ ò mọ̀. Àmọ́ oògùn rẹ̀ o. Ìnájújú ẹ̀jẹ̀ rẹ̀ o. Ìnájújú. Ògùnrẹ́ ooo dájújú iṣẹ́ ayé ni ọ̀bí o gbàbẹ́ èmi lọ́kọ́ mọ̀ sí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbà ẹ̀yìnkẹ̀ ẹ̀rìn dúró á ti pè ọwọ́ lọ́kọ́ mi dé pàṣẹ lọ́kọ́ àbí kẹ́ tó bá gbé kọlu kan kó wá já mi nírọ́ ẹni kó máa bá bọ̀. Àwọn tí wọ́n tún àwọn àbíbà ìtumọ̀ ẹni bá létí kò fi gbọ́gbọ́n. Ẹgbẹ́ tí ó gbọ́gbọ́n ní ìlú ìgbọ́nsá láìpọ̀. Ẹ̀sọ́ tó ń wọ́n pé tó nílé òwúrọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó fi wọ́n kó ní thank you. Ìgbà tá a fẹ́ ná ẹ lọ́wọ́ lọ gbé báńkì lẹ̀ ẹ́ lọ́jọ́ kan lọ́jọ́ kọjọ́ ó kọ́kọ́ fi kàrámọ̀ gbé no problem no kọ́kọ́ ni pé a pè bẹ́ẹ̀nà láti kọ́ alpha ẹni ọlọ́jà o alpha sọ́kọ́ dáadáa kí ni mí gbọ́ sísá àti dúkẹ́ sọ́kọ́ dáadáa ẹ̀yin ni màá wá kówó fún ẹ̀ka kówó fún. Ole ẹbaba kaijọ 1 2 3 4 bakolo orí ẹgbẹ́ congratulations máa lọ Tinubu ògùnpè ẹgbà ẹfìrà báyìí alájì ní ìmọ̀pọ̀wọ́ agbọ́lọ́pọ̀ lọ́wọ́ ní màmá náà ìtọ́pọ̀ ọkùnrin tó lè kọrin ọ̀dà tó lè kọrin aláàjì ní ìfẹ́ wo ti tẹ́wọ́ lẹ́ẹ̀kan tó lè kọrin aláàjì ẹ bá bọ̀ pé ìwà lẹ́wọ́n kọ̀ ẹ wá kọ́ ẹ ìpè láíláí ẹ lórí tìkẹ́ ní ìpè ẹ wọ́n lẹ̀ mú ìwà Adémọ́lá ẹ ló ẹ wá kọrin aláàjì Pasuma ẹ very good ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. Mú ìwà Adémọ́lá fẹ́ kọrin Aláàjì Pasuma lọ́dà ẹ̀gbọ́n mi pàtẹ́wọ́ fún wọn. Ṣé wọ́n wà mọ́ ni? Ẹ wà mọ́. Ẹjọ́ ọkùnrin tó lè kọjá jàre, èmi lè bá yẹ̀ ìyára yìí. Ọkùnrin mo fẹ́ kọjá ní ọkùnrin fẹ́ sí ìlú. Àwọn àtàlẹ́ fẹ́ kó àjẹwọ́. Ìrọ̀ mi ò fi ẹ́. Aṣojú ọmọ àbáwọ̀. Aṣojú owó ewu. Ẹ ló lọ́wọ́ ìṣòro. Mo fẹ́ sọ̀rọ̀ náà ní ọ̀dọ́ dájú. Ìjà lóye. Ń gbọ́ kò sáàtàrà lọ́wọ́ ẹ̀. Àwọn tó wọ́n bí àwọn ẹni wọ́n ti sọ òun àkà náà pọ̀. Kò gbàgbọ́ kò wọ́n ti lọ́wọ́ sọ. Mo fẹ́ kí ara ti sàkóso lọ. Má sọ kú o. Wàá sọ tọ́kì èlé tó fẹ́ kọ́. Àbí? Àwọn olókì máàkì wà ọlọ́run ti bless wọn lọ́sẹ̀ wà bí sọ orin straight. ó kẹ́yìn bàbá mi ẹ̀ Desperado, òkè àgbàmọ́ kì yó, orí máa bá mi, á ti dákú ìbúra, atọ́láwá
èmi ò ní jábọ̀ because ewé tẹ́rí yẹn làṣírí ẹ̀kọ́ èyí tẹ́ni kọ̀ọ̀kan òní tú bàṣírí mi sówó bàṣírí mi sí mọ̀ ni ìbò tí bá dáwọ́lé kó máa dúnàdú ṣe ni. Alpha, short right here. Kota, Hafiz. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there, so you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe, there's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button, click on the subscribe button, that's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.